Ẹ káàárọ̀ o, a dúpẹ́ lọ́wọ́ Olúwa fún àǹfààní tí a rí gbà láti wà ní ilẹ̀ alààyè ní ọjọ́ òní. Èní ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 2026. Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ fún oore ọ̀fẹ́, a dúpẹ́ fún àánú, a dúpẹ́ fún ìbùkún, ìbùkún ńlá, ìbùkún tí ò ṣe é fowó rà tí Olúwa fún wa láti wà ní ilẹ̀ alààyè. Olúwa, a dúpẹ́, ẹ gba ọpẹ́ wa torí alààyè nìkan ni ó lè yìn. Alààyè ni ó lè gbé orúkọ yín ga. Ẹ ò kí ń ṣe Ọlọ́run òkú, bí kò ṣe Ọlọ́run alààyè. Ààyè tí a ní, ìyè tí a ní, ó jẹ́ nínú ẹ̀mí. Nítòótọ́, ẹ̀yin ni ọba àwọn ẹ̀mí alààyè, ọkàn alààyè. Nítorí gbogbo àwọn ẹ̀mí alààyè ni ló wà láàyè níwájú yín. Ẹ̀yin lọlọ́run Abrahamu, Jakọbu àti Ísọ̀ àti gbogbo àwọn bàbá wa ẹ̀mí tó ti lọ ṣáájú. Ẹ̀yin ni Ọlọ́run àwa, ẹ̀yin ni Ọlọ́run àwọn tí ó ń bọ̀ lẹ́yìn wa. Ẹ̀yin ni ọba gbogbo ẹ̀mí. Ẹ̀yin lẹ ń jọba lórí gbogbo ohun tí ń mí àti ohun tí ò mí. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. Ẹ gbà wá Olúwa lọ́wọ́ ìbẹ̀rù gbójo. Torí Bíbélì ní tí a bá ń bẹ̀rù ènìyàn tí ó lè pa ara, tí kò lè ṣe nǹkan kan sí ẹ̀mí, pé irú ìbẹ̀rù bẹ́ẹ̀ kò tọ́. Nítorí ẹni tí ó yẹ kí a bẹ̀rù òun ni Ọlọ́run tó ní agbára láti pa ara àti láti sọ ẹ̀mí àti ọkàn sínú iná ajónirun, sínú iná ọ̀run àpáàdì. Ẹ kọ́ wa láti ní ìbẹ̀rù yín torí ìbẹ̀rù Ọlọ́run òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ní orúkọ Jésù. Àmín. Ní òwúrọ̀ yìí, a ó wo ọ̀rọ̀ àkọlé tí ó dá lé lórí ká má ṣe jẹ́ àtọ́júlé kiri. Ká má ṣe jẹ́ àtọ́júlé kiri tàbí ẹni tí ó ń tojú bọ ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ìyẹn ni pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó ní àwọn nǹkan kan tí Ọlọ́run fẹ́, ó ní irú àwọn ìwà tí Ọlọ́run fẹ́ kí a wò, tí yóò fi fún Ọlọ́run lógo, tí yóò fi ògo fún Ọlọ́run. Àwọn ìwà bẹ́ẹ̀ ó jẹ́ ìwà ìkóra ẹni ní ìjánu. Ìyẹn ni pé kò ń ṣe gbogbo ohun tí ojú bá rí lẹ́nu ń sọ. Onígbàgbọ́ ò gbọdọ̀ jẹ́ kò gbọdọ̀ jẹ́ amẹ̀bọ tó ń tojúlé kiri, tó ń gbé ẹjọ́ lágbájá, tó ń gbèrò fún tàmẹ̀dù. Nítorí irú èèyàn bẹ́ẹ̀ wọ́n máa ń dájà lẹ̀ ni. Irú ẹni tó bá ń tojúlé kiri, tó ń gbé ẹjọ́ káàkiri, irú ẹni bẹ́ẹ̀ wọn ò níṣẹ́ lọ́wọ́. Wọ́n lè máa ṣe kíni, wọ́n máa ń dá ìjà lẹ̀ láàrin wọ́n máa ń ya àwọn ọ̀rẹ́ pàápàá nípa irú ìwà tí wọ́n ń wù yìí. Ẹ jẹ́ kí a kọ́kọ́ ka ìwé Pétérù kínní, orí kẹrin, ẹsẹ̀ kejìlá dé ìkẹrìndínlógún. Ó ní ṣùgbọ́n ẹ má 13-16. Ó ní ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi. Ẹ jẹ́ kí a kà láti verse 12. Ó ní olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ni ó dé bá yín. Ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi, ẹ máa yọ̀, kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Bí a bá ń gan yín nítorí orúkọ Kristi, ẹni ìbùkún ni yín, nítorí ẹ̀mí ògo àti ti Ọlọ́run ó bà lé yín. Nípa tiwọn wọ́n sọ̀rọ̀ rẹ̀ níbi, ṣùgbọ́n nípa tiyín à ń yìn lógo. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn, ẹ̀rí bẹ́ẹ̀ yẹn sì, tàbí bí olè, tàbí bí olùṣe búburú, tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn. Ṣùgbọ́n bí ó bá jìyà bí Kristẹni, kí ojú kí ó má ṣe tì í. Bí ó bá jìyà bí Kristẹni, kí ojú kí ó má ṣe tì í. Ṣùgbọ́n kí ó kúkú yin Ọlọ́run lógo ní orúkọ yìí. Ìyẹn ni pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, oríṣiríṣi ìdojúkọ ni a máa rí nínú ayé ẹ̀ṣẹ̀, ayé yìí tí a wà.
ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí a ya ìyàsọ́tọ̀ sí ìyà. Ìyẹn ni pé àwọn ìyà wà tó jẹ́ ìyà àìmọ̀dí, tó jẹ́ wípé a mọ̀ kankan pa ẹ̀, à ń jìyà ẹ̀tọ́, ìyà àìmọ̀dí. And then àwọn ìyà míì wà tó jẹ́ wípé àfọwọ́fà ni. Ìyẹn ni pé ọwọ́ wa fúnra wa báyìí ni a fi fa ìyà fúnra wa, ọwọ́ wa fúnra wa ni a fi wá ìyà fúnra wa. Ìdí tí a ní láti ṣe ìyàsọ́tọ̀ méjèèjì ni pé ìyà míì wà tó jẹ́ wípé kò wù Ọlọ́run fún wa láti jẹ irú ìyà bẹ́ẹ̀, ṣùgbọ́n nítorí à ń tọ́jú lé kiri, à ń gbé ẹjọ́ ẹlẹ́jọ́ rò, a ò jókòó síbi kan, à ń ṣe àmẹ̀bọ̀, nítorí ẹ̀ ni a ṣe rí irú ìyà bẹ́ẹ̀ he. Ìyẹn ni pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, a ní láti ṣe kíni o, a ní láti ní ìkóra ẹni níjàánu, nítorí ara fífẹ́ hàn sí ọmọnìkejì wa nìyẹn. Ẹni tó bá fẹ́ràn ọmọnìkejì ẹ̀ kò ní máa gbé ẹjọ́ ẹ̀ kiri, kò ní máa rojọ́ ẹ̀ kiri, nítorí kíni irú ìwà bẹ́ẹ̀ ó fi hàn wípé ìwà ìkórìíra ni, pé à ń rojọ́ àwọn ará wa káàkiri. Ìwà àìbìkítà, àìnífẹ̀ẹ́, òun ló ń fa irú ìwà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a tún wo ìwé, ìdí tó fi ń sọ fún wa bẹ́ẹ̀ ni pé tí a bá wo irú ìwà bẹ́ẹ̀, tí a bá wá rí ìdojúkọ, bóyá a rí ìjìyà tàbí ìdojúkọ, tàbí a rí ẹ̀gàn nítorí ìwà bẹ́ẹ̀, àfọwọ́fà ni. Ká má kà á sí ìjìyà fún Kristi, nítorí irú ìwà bẹ́ẹ̀, irú ìjìyà bẹ́ẹ̀, ọwọ́ wa fúnra wa báyìí la fi fà. Ṣùgbọ́n tó bá jẹ́ ìjìyà ni pé à ń ṣe ìfẹ́ Ọlọ́run, à ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, à ń wàásù ìjọba Ọlọ́run, à ń wàásù Jésù Kristi, pé kí àwọn ènìyàn yí padà kí wọ́n gba Jésù. Tí a bá wá rí ìdojúkọ, bóyá à ń rí èébú àti ìsọ̀rọ̀ òdì sí irú ìyà bẹ́ẹ̀, Bíbélì ní kí a fi sùúrù kí a fi gbà á, nítorí ẹ̀mí ògo àti ẹ̀mí Kristi ó wà ní orí wa. Làwọn rò pé àwọn gan Kristi ni, ṣùgbọ́n nípa tiwa, ìyìn lógo ni orúkọ rẹ̀. Ẹ jẹ́ kí a tún wo ìwé Gálátíà orí kẹfà. Gálátíà orí kẹfà. Ìwé Gálátíà orí kẹfà ẹsẹ̀ 1 dé 5. Ó wí báyìí wípé, ará, bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin tí í ṣe ti ẹ̀mí kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù. Kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù. Kí ìwọ tìkára rẹ máa kíyèsára, kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín, kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Nítorí bí ènìyàn kan bá ń ro ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan, ó ń tan ara rẹ̀ jẹ. Ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò. Nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan, kì yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀. Nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sọ báyìí wípé ní ìrìn àjò ìjọba Ọlọ́run, àwọn ẹlòmíì wà tí wọ́n jẹ́ olóye ẹ̀mí, tí wọ́n ń gbé ìgbésí ayé ẹ̀mí ju àwọn ẹlòmíì lọ. Nítorí náà, àwọn tí wọ́n tó wà nínú ẹ̀mí, tí wọ́n dàgbà sí nínú ẹ̀mí, kán ṣe kíni o, kán ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí wọ́n ṣe kíni, kí wọ́n ní ìfẹ́ àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ìwà tútù sí àwọn tí wọ́n ti dàgbà tó. Ìyẹn ni pé tá bá rí irú àwọn tí wọ́n dàgbà tó nínú ẹ̀mí, tó ń hùwà ségesège, bóyá a bá wọn nínú ìwà ìmutípara tàbí ìréde òru tàbí panṣágà, ọ̀nà tí a fi lè bá wọn wí ní ọ̀nà tí wọ́n á fi ṣe kíni, tí wọ́n á fi padà bọ̀ sípò, òun ni Ọlọ́run sọ fún wa yìí, pé a gbọ́dọ̀ ṣe irú ìbáwí bẹ́ẹ̀ bí ẹni pé àwa nìkan ni a dá tó, àbí bí ẹni pé àwa gan ti perfect. Ṣùgbọ́n irú ìbáwí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wá láti ẹ̀mí ìrẹ̀lẹ̀. Ó gbọ́dọ̀ ṣe kíni o, ó
ó gbọ́dọ̀ wá láti ẹ̀mí ìrẹ̀lẹ̀ nítorí à ń gbìyànjú láti ru ẹrù ọmọnìkejì wa. A gbọ́dọ̀ ní sùúrù lọ́pọ̀lọpọ̀ nítorí kíni iṣẹ́ èṣù òun ni àwọn ìwà èérí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ìyẹn ni pé èṣù ni ó ń bá wọn dìjàkadì. Nítorí náà yàtọ̀ sí pé à ń wàásù, a gbọ́dọ̀ ṣetán láti bá wọn gbàdúrà sí gbogbo ìdojúkọ tí wọ́n ní. Nínú gbogbo wàhálà tí wọ́n ń dojúkọ, a gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ dì wọ́n mú nínú ibi àdúrà kí a pe Olúwa kí ó ràn wọ́n lọ́wọ́, kí a pe Ọlọ́run kí ó ṣe kíni, kí ó dì wọ́n mú ṣinṣin kí wọ́n lè bọ́ nínú ẹ̀wọ̀n Sátánì, nínú ìwọ̀n Sátánì. Ìyẹn ni pé bí a ṣe máa rọ ẹrù ọmọnìkejì wa nìyẹn, ká wá ọ̀nà láti fi sùúrù mú wọn bọ́ padà sí ibi tí wọ́n wà nínú Kristi. Ó tún wí báyìí pé ẹnikẹ́ni tí ó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀, tó bá ro ara ẹ̀ pé òun ti dá dúró lára òun ò ráyè àti ro ẹrù ẹnikẹ́ni, kó mọ̀ wípé ẹnikẹ́ni tó bá sọ pé òun jẹ́ nǹkan asán ni, kò jẹ́ nǹkan kan rárá. Nítorí kíni ẹni tó bá gbé ara rẹ̀ sókè òun ni a máa rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ òun ni Olúwa máa gbé ga. Ìyẹn ni pé bá dé ṣe ń ṣe bẹ́ẹ̀, ká wá fúnra wa ká ṣe kíni o, ká di ẹrù wa dáadáa, kí a sún ṣòkòtò wa dáadáa mọ́dì, torí wípé àwa náà ẹran ara ni wá. Àwa náà ṣe kíni, a ní láti ṣọ́ ìgbésí ayé wa, ká má ro ẹrù ọmọnìkejì ká wá fa tiwa dání. Ìyẹn ni pé méjèèjì ni a gbọ́dọ̀ máa ṣe pọ̀. A ò ní kọ ìdàgbàsókè ẹ̀mí titi wa sílẹ̀ nítorí wípé a fẹ́ gbìyànjú àti ro ẹrù ọmọnìkejì. Nítorí kíni Olúwa náà yóò ṣe ìdájọ́ àwa tìkára wa tí a ò bá ṣe ohun tí ó yẹ kí a ṣe, tí a ò bá dàgbà ní ọ̀nà tí ó yẹ kí a dàgbà. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀. Lọ́nà kan à ń gbìyànjú àti ru ẹrù ọmọnìkejì wa ní ọ̀nà tí Olúwa bá fi ràn wá lọ́wọ́. Lọ́nà kejì àwọn náà dẹ̀ ń gbìyànjú láti rí pé ẹrù àwa tìkára wa náà kò lélẹ̀. À ń gbìyànjú láti sapá láti ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ wa, láti rí pé ìgbàlà wa àfi dọ́là, àfi dá òbí, àfi dá wòlíì, àfi dá pásítọ̀. À ń dàgbà sí nípasẹ̀ ẹ̀mí, à ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, à ń gbìyànjú láti ṣe ìfẹ́ Ọlọ́run látọkàn wa. Irú bẹ́ẹ̀ ni gbogbo wa máa ṣe kíni, máa fi dàgbà sókè nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ẹ̀mí. Ní àkótán, ẹ jẹ́ kí a wo ìwé Róòmù orí 15, Romans 15 ẹsẹ̀ 1 dé 7, 1-7. Ó wí báyìí wípé ǹjẹ́ ó yẹ kí àwa tí ó lera ìbá máa ru ẹrù àìlera àwọn aláìlera, tí ó lera kí a máa ru ẹrù àwọn tí ò lera, kí a má sì ṣe ohun tí ó wu ara wa. Jẹ́ kí olúkúlùkù wa kí ó máa ṣe ohun tí ó wu ọmọnìkejì rẹ̀ sí rere rẹ̀ láti gbé e ró. Nítorí Kristi pẹ̀lú kò ṣe ohun tí ó wu ara rẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ẹ̀gàn àwọn tí ó ń gan ṣubú lù mí. Nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀, a ti kọ fún kíkọ́ wa pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí. Ǹjẹ́ kí Ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù, kí ẹ̀yin kí ó lè fi ọkàn kan àti ẹnu kan yin Ọlọ́run Baba Jésù Kristi Olúwa lógo. Nítorí náà ẹ gba ara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà wá mọ́ra fún ògo Ọlọ́run. Ẹni pé ó ń kọ́ wa láti ṣe kíni, láti nífẹ̀ẹ́ ara. Òun ni àkótán gbogbo ohun tí a ti sọ lẹ́yìn. Ìfẹ́ ara yẹn ni pé kò ń ṣe ìfẹ́ tara wa nìkan, kò ń ṣe ìmọ̀ tara wa nìkan, ṣùgbọ́n ìfẹ́ ara, ìfẹ́ tí ó ní ìfẹ́ tí ń mú sùúrù àti ìfẹ́ tí ó ń ru ẹrù ọmọnìkejì. Òun ni ìfẹ́ ara ìfẹ́ ara yìí òun ni yóò máa ṣe
amọ̀nà wa, tí ó máa kọ́ wa láti ran ara wa lọ́wọ́, láti wá ọ̀nà láti ro ẹrù ọmọnìkejì. Tí òun ní ìfẹ́ ará yìí náà ni yóò ràn wá lọ́wọ́ láti sá fún ìtojúbọ ilé àti ìwà èérí bí ká máa ro ẹjọ́ ẹlẹ́jọ́ kiri. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Ìfẹ́ Ọlọ́run òun ni kí a fẹ́ràn ara wa, kí a nífẹ̀ẹ́ ara láti ọkàn wa, kí ìfẹ́ wa kó má jẹ́ ti ẹnu lásán. Kí ìfẹ́ àtọkàn wa dẹ́kẹ̀rẹ̀ ó ní ṣe pẹ̀lú bí a ṣe ń gba ara wa níyànjú, ọkàn àti èrò tí a ní sí ara wa. Bóyá a ríra wa gẹ́gẹ́ bí ọ̀kan, tàbí a ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá, tàbí à ń bá ara wa jìjàkadì, à ń bá ara wa pòdì mú èèyàn tí ó dàgbà, tí ó ga jù nínú ẹ̀mí. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ láti rẹra wa sílẹ̀. Nítorí Kristi rẹra ẹ̀ sílẹ̀ ní orí igi. Bí Kristi ṣe ń kú lọ ni ó ṣì ń gbàdúrà fún àwọn ọ̀tá ẹ̀ pé baba dáríjì wọ́n, torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Kí àwa náà kí ó kọ́ irú ìwà bẹ́ẹ̀, kí a kọ́ irú ìṣe Kristi bẹ́ẹ̀, kí a lè di ọmọ Ọlọ́run nítòótọ́, àwọn ẹni mímọ́ tí ò lẹ́gàn. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè.